ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tẹ́mi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ lè má tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ ẹ̀ lè má wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fún tòní ẹ̀tọ́ máa bá wa ká lọ. Afurasí ọ̀daràn gé orí ọmọ ọdún kan àbọ̀ l'Oǹdó bàbá ọmọ náà fara ya inú ìdàrúdàpọ̀ àti ìyọnu ńlá ní àwọn olùgbé ìlú Ìdànrè wà bí afurasí ọ̀daràn kan ṣe gé orí ọmọ oṣù méjìdínlógún níbẹ̀ lásìkò ìṣẹ̀lẹ̀ náà àwọn olùgbé agbègbè ọ̀hún rí i wípé wọ́n ti gé orí ọmọ náà lọ láì mọ ẹni tó sọ sí ọ̀hún bàbá ọmọdébìnrin náà ọ̀gbẹ́ni Bright Kalu sọ pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní aba oko àgọ̀tì nílùú Ìdànrè lọ́jọ́ ajé ọjọ́ karùndínlógún oṣù kẹfà ọdún 2026 ọdún tá a wà nínú rẹ̀ yìí ọ̀gbẹ́ni Kalu ẹni tó faraya tó sì bánújẹ́ gidi lórí ọ̀rọ̀ náà wá pè fún ìdájọ́ tó yẹ fún ẹni tó gé orí ọmọ rẹ̀ tí kò tí ì pé ọdún méjì lókè èèpẹ̀ báwo gan nìṣẹ̀lẹ̀ yìí gan ṣe ṣẹlẹ̀ bàbá ọmọ náà ẹni tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Abia ó ṣàlàyé pé òun fi ọmọ náà sílẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ sínú abà tí òun sì ń ṣiṣẹ́ ní oko abà mìíràn tó jìnnà díẹ̀ sí abà tí ọmọ àti ìyá náà wà ọ̀gbẹ́ni Kalu sọ pé ní kété tí òun padà dé abà tí ọmọ àti ìyá náà wà òun bá ìyá ọmọ náà tó ń sun ẹkún tó sì sọ fún òun pé ẹnìkan ṣe ìkọlù sáwọn o tí òun sì gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn mẹ́ta nínú ọmọ wọn ṣùgbọ́n afurasí náà gbé ọ̀kan lọ nínú àwọn ọmọ náà bàbá ọmọ òun ṣàlàyé síwájú sí pé bí ìyàwó òun ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ tán lòun ké sí ẹ̀gbọ́n òun Ìfìàyìn Kalu tí wọ́n sì wá gbogbo àyíká abà náà láti ṣàwárí ọmọ náà ó ní ìyàlẹ́nu ńlá ló jẹ́ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan ẹ̀yà ara ọmọ náà ni wọ́n rí o tí wọ́n sì ti gé orí rẹ̀ lọ. Kalu wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti fi ẹni tó sọ sẹ́nà jófin ó sì fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá ọlọ́fin tó wà nílùú Ìdànrè létí tí wọ́n sì ti gbé ọ̀rọ̀ náà lọ olú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àkúrẹ́ fún ìwádìí lórí ọ̀rọ̀ náà kí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí lásìkò tí iléeṣẹ́ wa kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó lórí ìṣẹ̀lẹ̀ náà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún DSP Àbáyọ̀mí Jimoh fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alukoro náà ṣàlàyé pé ọ̀rọ̀ náà jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ pé ènìyàn gé orí ọmọ kékeré láì ní ìmọ̀lára kankan Jimoh sọ pé ọwọ́ ṣìnkún ọlọ́pàá títí afurasí ọ̀daràn tó sọ sẹ́nà o ó sọ pé kété tí wọ́n bá parí ìwádìí wọn àwọn yóò gbé afurasí náà lọ ilé ẹjọ́ fún ìdájọ́ eléyìí tó péye ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa bá wa dá sí ìròyìn yìí ẹ máa bá wa fẹ́ràn rẹ̀ ẹ máa bá wa pín ká ẹ máa bá wa fi èròǹgbà ẹ sábàlá àríwísí ẹ sì má gbàgbé láti máa tẹ̀lé ìkànnì yìí ẹ ṣeun púpọ̀ bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.